ti ready fún election. Ẹgbẹ́ wo la máa dìbò fún? Ẹgbẹ́ wo la máa dìbò fún? A máa dìbò fún. Candidate wa fún House of Rep, FFA. Ẹgbẹ́ wo la máa dìbò fún? Ẹgbẹ́ wo la máa dìbò fún? Ẹgbẹ́ wo la máa dìbò fún? Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó lémi gangan ló lóríire. Nípa tí yóò èmi bí ó ti ní lóríire. Lóríire náà. Yúùtù ìlẹ̀pa níṣẹ́ láti alẹ́ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ house to house. Ká sọ fún àwọn èèyàn wa ibi tí wọ́n máa tẹ̀ka sí. Ẹgbẹ́ ẹ̀kọ́ mi lọ́wọ́ kí n pọ̀ ẹ́ lọ́wọ́. Ẹgbẹ́ ìṣòrí rẹ̀ òun la máa tẹ̀ka wá sí. Kẹ lọ house to house. Kẹ̀dẹ̀ fi yé wọn wípé APC ló níjọba. Ẹ ṣé àbẹ́ ní ṣe. Jàtijàti. Ẹ tún fojú sáde ẹgbẹ́ kejì kẹ́ ní bye bye to rédíò. Ká máa fi kó wa lé wọn lọ.